Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Wọn kó máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé mo jáde lálẹ́ yìí. Mo kàn fẹ́ sáré yànyàn náà kan ni kò ní pẹ́ rárá. Mo sọ fún yín pé tí ẹ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀, ẹ má máa wá sórí platform mi. Kò ń ṣe dandan ni kẹ́ wá sórí platform mi. Àwọn tí wọ́n ń gain lórí platform mi, wọ́n mọ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń gain tán dẹ̀ ń ṣàbòsí, wọ́n mọ̀. Kò sí nǹkan tó lè change mi because èmi ò kí ń ṣe ẹ̀tàn, mi kì í fi ẹ̀kọ́ tanná fún yàn. Mo ń sọ láàárọ̀ yìí pé protective factor ni àwọn òbò ìta kan jẹ́ fún ìgbéyàwó. Àwọn kan ń rant. Wọ́n ní òyìnbó tí ò kí ń cheat ńkọ́. Òyìnbó tí ò kí ń cheat, okó òyìnbó ó yàtọ̀ sí okó àwa dúdú. Okó tó wà lábẹ́ òyìnbó kò ń ṣe the same pẹ̀lú okó tó wà lábẹ́ àwọn dúdú. Tẹ́ ẹ bá mọ̀. Ṣé rí àìmá máa dákó tí àwọn òyìnbó ò kí ń dákó. Ó fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọ́n máa ń wá àwọn èèyàn dúdú tí wọ́n fẹ́, àwọn ọkùnrin dúdú tí wọ́n fẹ́ dó. Àwọn advantages tó wà nínú pé okó dídá, mi ì ní sọ lálẹ́ máa sọ fún yín. Okó àwọn èèyàn dúdú, okó àwọn ọkùnrin dúdú tí wọ́n ń dákó fún, ó pẹ̀lú nǹkan tó jẹ́ wípé agbára tó wà lára wọn, sensitivity ara wọn láti dóbò, òyìnbó ò ní. Kí ló fà á tẹ́ pé òyìnbó a máa wá ọkùnrin dúdú? Tẹ́ bá rí òyìnbó obìnrin tó bá rìn tí ìdí ẹ̀ bá tóbi, tó ṣe ìdí dáadáa, kẹ́ ti mọ̀ pé èèyàn dúdú, ọkùnrin dúdú ló ń do. Bó ṣe máa ń rí tó bá bẹ̀rẹ̀ sí ní gboko dúdú sára, ó máa ń yàtọ̀ ju pé tí wọ́n bá ń dó okó òyìnbó ara wọn. So okó tó wà lábẹ́ èèyàn dúdú ó yàtọ̀ sí okó tó wà lábẹ́ òyìnbó. Òyìnbó ò kí ń dákó, àwa dúdú ń dákó. Dídákó tí dúdú ń dákó ó máa ń prolong tó bá ń dóbò téèyàn bá dákó. Ó máa ń prevent àrùn because tí foreskin tó wà lórí okó nígbà míì àrùn infection lóríṣiríṣi máa ń sá sínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn òyìnbó tó bá dẹ̀ ń fẹ́ okó wọn tí wọn ò dá yẹn, tó bá fẹ́ fọ̀ kó clean, òun láti lè fi ọwọ́ fa flesh yẹn sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ò kí ń ṣe. So àrùn máa ń sá síbẹ̀. Lára àrùn tó máa ń sá síbẹ̀ gan, ó máa ń ba àti pé kí okó wọn le, ó máa ń bàjẹ́. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń dókó òyìnbó dáadáa bóyá time tí ọkùnrin dúdú tó lágbára gidi, mi ò ṣe ọkùnrin oní 2 minutes, ọkùnrin tó lágbára gidi tó jẹ́ dúdú, ṣé time tó fi ń dóbò ni àwọn òyìnbó fi ń dóbò? Àìmá dákó ó ní ohun tó ń ṣe nínú ara. Dídá okó tí wọ́n ń dá fún, please, you can go and say research. I'm not just talking. You can tún lọ Google kò pé kí ni benefit okó dídá fọkùnrin or benefit ẹ̀ sí bíbára wa sùn. Ẹ lọ wò fúnra yín. Má bá mi sọ pé ìsná, má jẹ́ kí n block Yẹmí Adékànlá. Èmi ò kí ń wá janú bí. Lọ kà á fúnra ra ẹ. Ti band ẹ mo dẹ̀ máa block ẹ ni. Lọ kà á fúnra ra ẹ. Ẹ lọ Google pé kí ni okó dídá circumcision, pé kí ló ní ṣe, kí ni ó ní ṣe pẹ̀lú dídóra wa. So okó dídá, number 1, ọ̀nà méjì ló ń ṣiṣẹ́ fún. Okó dídá ó máa ń jẹ́ kí sensitivity ọkùnrin débi wípé ó máa tètè dámira, ó máa ń jẹ́ kó reduce. Okó dídá kò kí ń jẹ́ kí àwọn ọkùnrin, ó máa ń prevent STI, sexual transmitted disease, àbí UTI, urinary tract disease fún àwọn obìnrin. Nítorí wípé kí ni flesh tó wà, bóyá wọn ò dákó fún Yẹmí Adékànlá yìí, foul skin tó wà ní orí okó, àwọn àrùn lè sá pamọ́ síbẹ̀ tó dẹ̀ lè jẹ́ pé àwọn àrùn yẹn ó lè padà fa HPV fóbìnrin, ó lè padà fa pé kóbìnrin ní cervical cancer tí wọn ò bá ń fọ̀ dáadáa. Àwọn tó bá tún wọn ò bá dá okó fún, tó máa ní foreskin yẹn, ó yẹ kó máa fọwọ́ fà sẹ́yìn kí wọ́n máa fọ̀ dáadáa. So lè fi okó òyìnbó, torí òyìnbó ẹyọ kan gan mélòó lóyìnbó tí ìdò tán. Ẹ máa ní òyìnbó kì í cheat, òyìnbó mi lóyìnbó ń chìbọ, kò ń ṣe agbára àti bí àti nǹkan tó wà lára wa ló wà lára wọn. Kò ń ṣe urge kan náà lájọ ní, kò ń ṣe build kan náà lájọ ní.
àwọn oúnjẹ míì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì wà láyé báyìí tí ó jẹ́ pé nǹkan tí ò bá korò kò lè jẹ. Wọ́n á ní nǹkan tó bá korò ibẹ̀ lágbára wà. O ò lè sọ ẹni tó ń mu àgbo tó ń tọ́jú ara ẹ̀ kó wá fi wé ẹni tó ń jẹ mídìmídì kó wá rò bí bákan náà lóko wọn ṣe máa ṣiṣẹ́. Kẹ wá rò pé bákan náà lóko wọn ṣe máa ṣiṣẹ́ àbí bákan náà ṣe máa dó obìnrin kò possible. Kí ló dé táwọn àwọn òyìnbó ṣe ń wá àwọn òyìnbó obìnrin ṣe ń wá dúdú wa ọkùnrin. Àwọn dúdú wa ọkùnrin máa ń wá òyìnbó obìnrin torí pé wọ́n máa ń fi pé bóbó wọn ṣe pọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú wa ọkùnrin tó ń fẹ́ òyìnbó obìnrin àwọn náà máa ń kọ́ wọn bó ṣe ń dóko. Tẹ bá dẹ̀ wo ìdí wọn. Tẹ bá wo ìdí wọn. Ìdí àwọn òyìnbó olóbìnrin tó ń dó dúdú shape ìdí wọn máa ń yàtọ̀ sí àwọn tó jẹ́ pé funfun ara wọn náà máa ń fẹ́. Stature wọn, ọyàn wọn, tọyàn wọn, tìdítìdí wọn ló máa jáde nígbà tí wọ́n bá rí oko gidi, tán gba oko gidi sára. So ẹ má jẹ́ kí everybody máa tàn yín jẹ pé òyìnbó ó ṣe jẹ́ pé èèyàn dúdú ló ń cheat kíní kan. Libido wa yàtọ̀, ìṣọwọ́dóbò wa yàtọ̀, okó tó wà lábẹ́ òyìnbó àti dúdú ó yàtọ̀, bí okó àwọn méjèèjì ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀, okó àwọn méjèèjì ṣe ń ṣiṣẹ́ yàtọ̀. Tó ti yé yín, so ẹ lè fi wé bí pé ọkùnrin òyìnbó gan tó bá fẹ́ yọkan èyí tó bá fẹ́ dúdú nínú wọn ẹ lọ wádìí dáadáa. Dúdú wọn tó jóbìnrin máa ń sábà lọ cheat nítorí wọn lè dó wọn dáadáa. Dúdú wọn tó tán fẹ́ òyìnbó funfun, òyìnbó ọkùnrin tó sábà fẹ́ dúdú lóbìnrin wọn máa ń sábà lọ dó kóńtà ní wọn lè dó wọn dáadáa nítorí pé oko wọn ń sàn wọn lè pẹ́ kí wọ́n tó damira torí kíni torí first skin tó wà ní orí oko wọn tí wọn ò gé ìdákó tí wọn ò dákó yẹn. Dídá oko tí wọ́n ń dá fóbìnrin ẹ̀rí tó ń dá fọ́kùnrin ẹ̀rí tó bá dá oko ọkùnrin míì ẹ̀rí bí adé orí oko ẹ̀ ṣe máa rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ẹ lọ wo òyìnbó mélòó ló ní adé lórí lóko bẹ́ẹ̀ yẹn, òyìnbó mélòó ló kó orí ẹ̀ rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ṣáwọn tẹ́ pé jọlọjọlọ ló máa jọlọjọlọ ní níwájú orí oko wọn, jọlọjọlọ ẹ̀ máa irritate ń. Ṣáwọn yẹn lẹ fẹ́ sọ wípé wọ́n fẹ́ cheat. Níbo náà ti fẹ́ cheat? Ta ló fẹ́ dó tó fẹ́ cheat? Ara wọn náà máa dó. Wọ́n bá lọ fẹ́ dúdú wọn máa ń dóko mọ́ wọn lára ni. Tó bá fẹ́ funfun gan, funfun tó jẹ́ ìyàwó wọn gan, wọ́n máa ń dó dúdú lẹ́yìn níbi tẹ́ mọ̀ lẹ́mọ̀. Oko tó wà lábẹ́ ọkùnrin dúdú ó yàtọ̀ sí oko. So wọ́n lè má jọ cheat pé jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan. Òyìnbó lè má cheat torí èyí tó wà lábẹ́ ẹ̀ kò tí ì lè jẹ́ tán. Wọ́n ń dákó àfi tó bá ṣe ń dá lọ́la wọn kì í dákó. Àwọn èèyàn wa máa ń dákó. Dídákó yẹn ó ní nǹkan tó ń ṣe ní ara ọkùnrin. Dídákó yẹn agbára ló jẹ́ fún àwọn ọkùnrin wa. Dídákó yẹn òun ló ń fún àwọn ọkùnrin wa ní easy láti fẹ́ dóbò dáadáa. Dídákó yẹn ló ń jẹ́ kí àwọn ọkùnrin wa lè máa prolong lórí obìnrin nígbà míì ní àwọn tí ara wọn sì gbí pépé. But òyìnbó mélòó ló ń dákó? So báwo lẹ ṣe expect pé kóyìnbó kó má stay pẹ̀lú partner nígbà yẹn pé èyí partner tó gbé sọ́wọ́ gan kò lè do tán, wọ́n bá do ń ta ni, especially èyí tó bá fẹ́ dúdú. Mélòó ló fẹ́ do? Kò lè do tán. Ẹ má dẹ̀ gbàgbé pé àwọn méjèèjì tó bá fẹ́ra wọn pẹlẹbẹ tọ́jọ́ fẹ́ra wọn, ìyí obìnrin yẹn kò used to oko dúdú míì. Kò used to oko dúdú, oko òyìnbó ló ti ń dó látàárọ̀ ọjọ́ ayé ló fi máa ń dà pé tó bá ṣàṣà dó oko dúdú kan báyìí wọ́n ready láti kú, wọ́n ready láti para wọn, wọ́n á bọ́ dúdú yẹn, wọ́n á sanwó lé torí wọn ò ríru oko yẹn dó láàrin àwọn èèyàn funfun. Àwọn ló máa bọ, àwọn ló máa sanwó lé, àwọn ló máa sọ everything. Kò sí nǹkan tó ń san oko abẹ́ ẹ̀ náà ń sanwó sí torí pé wọn ò dórú oko yẹn rí. Tẹ bá dẹ̀ rí ìdí àwọn òyìnbó tó ń dó dúdú, ìdí wọn máa ń yàtọ̀. Ìdí wọn máa ń shoot out, wọ́n máa ń sábà ní stature ìdí bí ìdí àwọn obìnrin dúdú ni. Ọmú wọn náà máa ń kún. Ordinarily òyìnbó ń sábà nọmú. Tẹ́ bá ti rí òyìnbó tó yẹ pé dúdú ló ń do, ọmú ẹ̀ máa kún yàtọ̀. Ìdí ẹ̀ náà máa yàtọ̀ sí ìdí ara wọn. Níbo náà ti fẹ́ rí ìdí? Èyí tó bá máa sanra jẹ́ obese, but ìdí ẹ̀ máa yàtọ̀ tó bá ti di pé òdúdú wa ló ń do. Oko gidi ni wọn ò dẹ̀ kí n lè filẹ̀. Òun ló fi máa ń dàbẹ́ ni pé
ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òyìnbó bá fẹ́ dúdú wa marriage wọn ò kì í sábà break nítorí pé òyìnbó máa fi owó ra oko dúdú dó. Òyìnbó máa fi owó ra oko dúdú dó tí wọ́n bá fẹ́ dúdú wa marriage wọn kò kí ń sábà sick kò kí ń sábà break. Tí wọ́n bá dẹ̀ lọ fẹ́ funfun ara wọn ìjọ tó bá lọ ṣe gbèrègbèrè dó oko dúdú ẹyọ kan wọ́n á lọ máa jí dó wọ́n á dẹ̀ máa fẹ́ dúdú kó dẹ̀ ẹ dẹ̀ rí wípé nígbà míì tí òyìnbó bá lọ cheat pẹ̀lú tó bá lọ cheat lára òyìnbó mo ń sọ̀wọ́ àwọn fún yín ni o tó bá lọ cheat òyìnbó dúdú òyìnbó funfun tó fẹ́ funfun tí funfun ẹ bá gẹ̀tì pé ó cheat pé kinní kan nígbà míì wọn lè fira wọn lẹ̀ torí àwọn gan mọ̀ pé oko wọn kò rí lè ṣẹnu re lọ títí. Ẹ má máa fi oko tó wà lábẹ́ dúdú wé oko tó wà lábẹ́ òyìnbó. So ẹ má máa fi wípé bí òyìnbó ṣe máa react tọ́n bá sọ pé òbò dídó ni dúdú ṣe máa react kò possible. Ẹ má máa rò ó. Wọ́n máa react jura wọn lọ nítorí pé wọ́n ń dákó fún dúdú. Oko dídá yẹn dẹ̀kẹ̀rẹ́ agbára ni. Òyìnbó ò kì í dákó. Jọlọjọlọ orí oko wọn kò ó wà lára àwọn nǹkan tí ó wà lára àwọn nǹkan tí kò kí ń fi lágbára. Bọ̀ dúdú tó bá tí ìrí tó bá dá dúdú orí oko àwọn dúdú kẹ́ lọ fi compare tàwọn tí wọn ò dákó fún. Ẹ lọ wá oko tí wọn ò dá ẹ lọ wo fídíò ẹ kẹ́ wo yàtọ̀ kẹ́ wá wò wípé báwo lẹ ṣe máa sọ wípé ẹni tí wọ́n dákó fún tí flesh ẹ máa mọ mọ ìrìn àjò tó wà nínú foreskin tó wà lórí oko tí wọn ò dá kó tó eat òbò kó tó eat flesh wall inú òbò débi wípé sensitivity yẹn kó tó click àti ẹni tí wọ́n dákó fún tẹ́pẹ́ tó bá ti ń kíbo lú òbò báyìí ló ti ń eat sensitivity yẹn mọ ìrìn àjò tó wà ní mọ ìrìn àjò tó wà láàrin méjèèjì ni ẹni tí wọn ò dákó fún kó tó lè eat flesh òbò á dóbò débi wípé á lè mú foreskin yẹn á lè lọ sẹ́yìn bó bá ṣe ń wọlé jáde foreskin yẹn máa lọ sẹ́yìn ni kó tó lè ìtì wọ́ọ̀lù òbò àtẹ̀ntọ́ dákó fún tó yẹ pé straight tó ṣe ń wọnú òbò ló ń ìtì wọ́ọ̀lù òbò èwo ló fẹ́ máa dùn òbò jù èwo ló fẹ́ chìtì jù nínú àwọn méjèèjì èwo ni ló fẹ́ gbà fọ́lọ́run òyìnbó tó ń dákó fún ló máa gbà fọ́lọ́run lẹ́fi rò bóyá wọn ò kí ń chìtì irọ́ ló bá dé wọn dákó wọn ni wọn adùn òbò tó mọ̀ wọn ò mọ̀ ń fi dàbẹ́ ni pé kiss romance pẹ́pẹ́ furu ó máa ń pọ̀ ní ara wọn torí kò sí nǹkan àwọn dúdú wa tó bá lọ fóyìnbó ìsálà wọn fẹ́ fi wọ́n gbàwé ni kò tó bá jẹ́ àfikún pé bí àwọn go love oko kò sí obìnrin dúdú tó mọ kódó tó máa sọ wípé ó máa prefer oko òyìnbó ju oko dúdú lọ kò possible kò possible tó mọ kódó gidi tí kò ṣe pé bí ó fẹ́ fi gbàwé àbí ó fẹ́ fi bí ọmọ àbọ̀lọ́rẹ́ ó fẹ́ fi bí ọmọ ó fẹ́ fi show pé kí wọ́n sọ wípé ò ń fóyìnbó ẹ lọ bèrè pé ṣé wọ́n gbádùn oko tó wà lábẹ́ wọn ṣé the same oko ni ṣé oko tó wà lábẹ́ wọn ló wà lábẹ́ dúdú kò ń ṣe the same ó yàtọ̀ síra wọn so gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sọ pé ìbò tí ò kì í cheat nǹkan wọn ò lè cheat wọ́n bá fẹ́ dúdú wọn lẹ́mí àwọn èèyàn dúdú ló ń bá wọn dóyàwó dúdú tó bá fẹ́ funfun onípẹlẹbẹ pẹlẹbẹ àwọn onípẹlẹbẹ bíi tiwọn náà lè fẹ́ tán lè jọ gbádùn ìjọ tó bá dẹ̀ ti yọ tó bá ti rí tó bá ti ń yọ̀dí tó ti ń yọyàn tó dẹ̀ jẹ́ pé pẹlẹbẹ lórí tẹ́lẹ̀ bọ̀ tó ti ń yọ̀dí tó ti ń yọyàn kẹmọ̀ pé ó ti ń dó dúdú kẹmọ̀ pé ó ti ń dó dúdú ti ń do ó máa yọ̀dí ṣáá ni àṣẹ tọ́lọ́run fún àwọn ọkùnrin dúdú wọ́n máa dó ẹ yọ̀dí ṣáá ni wọ́n á dó ẹ ọmú ẹ ayọ̀ tó bá ti róyìnbó títì tó ti ní apó tó ti ní hips tó ti ń lápó tó ń lọ́yàn tó ń wà bọ́stì tó náà kò ti mọ̀ pé dúdú ti ń do òun ló fi dàbẹ́ ni wípé tó bá fẹ́ dúdú wọ́n máa ń mọyì dúdú ju ẹ̀yin gan wọ́n máa ń mọyì dúdú ju ẹ̀yin gan tẹ́ ẹni dúdú lọ tí wọ́n bá fẹ́ dúdú wọ́n máa ń mọyì yín wọ́n máa ń mọyì dúdú ju ẹ̀yin tẹ́ fẹ́ dúdú lọ torí ìjọ́ wo náà ti rí oko tí ó ládé lórí gbẹ̀yìn ìjọ́ wo náà ti rí oko tí wọ́n dákó fún gbẹ̀yìn kan tí ò sínú tradition wọn ìjọ́ wo náà ti rí ìjọ́ wo náà ti rí so tán bá jàjà rí oko tí wọ́n dá lórí tó tóbi gidi
wọ́n á kú síbẹ̀ ni gbogbo owó wọn náà máa fi fẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kì í cheat kì í ẹ lọ jókòó jẹ́ àwọn dúdú wọn tí wọ́n fẹ́ dúdú ló ń dó wọn. Àwọn obìnrin wọn náà wọ́n ń yẹsẹ̀ síta nígbà tí torí okó tó wà lábẹ́ ọkọ wọn kò ká wọn tó bá ti lọ tọ́ okó aládé lórí wò pam okó tí wọ́n dákó fún ó tán nìyẹn. Mo sì máa mú benefit okó dídá sí dídóra wa mo máa mú wá máa wá sọ ilẹ̀ ti ṣú sí kò pẹ́ tí mo dé láti ibi iṣẹ́. Àwọn tó wá sọ̀rọ̀ mú wá fún lésì o ní láti wà lórí platform mo sọ fún mi pé ọpọlọ mi ṣiṣẹ́ times 3 ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ rankanrankan níbẹ̀ yẹn mo mọ tí mò ń ṣe. Ẹ fúnra yín lọ wò náà benefit okó dídá sí dídóra wa. Ẹ lọ fúnra yín lọ wò kẹ́ lọ kà àwọn okó tó ládé lórí tí wọ́n dákó fún tádé wọ́n rí fẹ̀fẹ̀ wọ́n máa ń ṣe òbò múwámúwá ni ìrìn àjò tí wọ́n máa ń rìn nínú òbò kí wọ́n tó kọ wọ́ọ̀lù òbò kò kí ń pẹ́ tó àwọn tí wọn ò dákó fún. So òyìnbó ò ní sábà cheat wọ́n mọ tó ń ṣe ẹ̀mí wo náà fẹ́ fi cheat kí ló wà lábẹ́ wọn. Ẹtì ìgbà míì gan okó wọn gan kò kí ń le tààrà ṣé ládùúgbò gbogbo ìjẹkújẹ tí wọ́n ń jẹ tí wọn kì í jata akọ̀kọ̀ gbogbo ìmí àfi ṣúgà sọ́bẹ̀ ṣé òun lóko wọn fẹ́ fi le tààrà okó wọn ń le tààrà ibi tó yìnbó jójókòó lé òun ni ká láòbò ká kiss ká fọwọ́ pa ká fọwọ́ gbẹjọ́ wọn òyìnbó kì í sábà gbọ́kànlé pé bóyá ká dóra wa torí ẹ̀mí wo náà ní okòwò báwo lóko wọn ṣe le tó wàá rí ọmọkùnrin tó dúró tó wà vibrant wàá ní pé ó fẹ́ fi okó abẹ́ ìwé tó yìnbó kò possible kò possible so wọ́n lè má lè cheat torí tó wà lọ́wọ́ wọn gan wọn ò lè jẹ́ tán wọn ò lè jẹ́ tán ẹ rí pé èyí tó bá ní ẹ rí pé àwọn náà wọ́n máa ń sábà nídọ̀ torí wọn ń dábẹ́ fóbìnrin wọn so wọ́n máa ń nídọ̀ èyí tó bá nídọ̀ nínú wọn ẹ rí pé tó bá lọ fẹ́ òyìnbó ààrẹ ó máa padà lọ dókòǹtà ni torí pé libido ẹ̀ pẹ̀lú idọ̀ tó níyẹn tí ó bá lọ dó okó ọkùnrin ẹyọ kan tó jẹ́ dúdú pẹ́rẹ́ wọ́n mọ máa dóǹtà ni òun ló fi dà pé òyìnbó máa ń fowó dókó okó dúdú wọ́n máa kú síbẹ̀ ni kò sí àwọn ọmọ wa tó bá lọ fóyìnbó ọkùnrin èmi ń rí àwọn tó fóyìnbó tó wá ń bá mi pé kí n bá wọn wókó tó wá ń bá mi pé kí n bá wọn wókó tó bá ní àbá ọkọ àwọn ti dàgbà wọn ní kí n wá bá wọn wókó mi wọ́n fẹ́ dúdú ọ̀pọ̀lọpọ̀ wọn fòyìnbó gbàwé ọ̀pọ̀lọpọ̀ wọn fòyìnbó ní security ni ọ̀pọ̀lọpọ̀ wọn fi òyìnbó sọ pé káwọn bí ọmọ tó máa ṣe pé kinní tó ń ṣẹ̀ṣẹ̀ ń wá okó wọ́n dẹ̀ lóyìnbó tó ń fẹ́ wọn but okó yẹn ò lè ká tóyìnbó bá fẹ́ ọmọ dúdú tó ti mọ kó dó dáadáa okó yẹn ò lè ká ó máa padà dókó ń tà ní ó ń ṣẹlẹ̀ mo ní wọn lọ́wọ́ tó gbáski mo ní wọn lọ́wọ́ tó pọ̀ ẹ má jẹ́ ká tanra wa ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ fẹ́ kọ́tọ̀ ọ̀nà fún yín tóyìnbó bá lọ tí dúdú obìnrin bá fẹ́ òyìnbó tó ti gbádùn okó ó fi òyìnbó yẹn gbàwé ni ó fi òyìnbó yẹn ra stay fún rẹ̀ ni ó máa lọ ó lóko mi tó ń dó tó bá dẹ̀ jẹ́ pé òyìnbó fẹ́ òyìnbó ìjọ́ tó bá ti lọ meet okó dúdú ẹyẹ kan ẹ lọ máa wo ìdí ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní tóbi yàtọ̀ ọmú ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní shape ọmú ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní tóbi yàtọ̀ tẹ́ bá ń lọ ní títì tẹ́ bá rí obìnrin tó ṣèdí tó jẹ́ wípé fùrọ̀ ẹ̀ tóbi ọmú ẹ̀ tóbi tó dẹ̀ jẹ́ funfun ẹ mọ̀ pé dúdú ló ń do ẹ mọ̀ pé dúdú ló ń do ṣe rí àwọn fíìmù tẹ́ ń wò yẹn make believe ni o make believe ni gbogbo ẹ̀ ìmínú alógun alókiní kan make believe ni bọ̀ wọn ẹ lọ bèrè wọn sábà dáko fún wọn àfi tó bá ṣe ń da lọ́la. mo rí snow wà ń bì láyé inú snow yìí kí kóyìnbó kan kó lọ rá mọ́ okó dúdú kan wàláì á kọ̀ máa dágbére fọ́kọ ẹ̀ nílé ni ọ̀nẹ́sì wọ́n gbádùn okó dúdú bàjẹ́ wọ́n prefer kó ṣe pé bóyá wọ́n like wọn okó abẹ́ wọn náà like wọ́n dẹ̀ ready láti ná owó nítorí wípé kí ni okó òyìnbó ò kí ń le bí okó àwa Áfíríkà ṣe máa ń le ó le o bẹ́ẹ̀ kò kí ń le bí tiwa ṣe ń le adé orí wọn kódà kí wọ́n dákó fún wọn orí bọ́lọ̀ ń ṣe dá wa láfíríkà ọlọ́run ló yé wọ́n bá dákó fún wọn gan
adé orí oko wọn ò kí ń fẹ̀ bí adé orí àwọn tiwa. I'm telling you. Tẹ́ bá rí oko tiwa tó dá láì tí ìdó rárá á dẹ̀ máa wù yín, á máa wù yín lórí. So ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín pé òyìnbó kì í cheat. Wọn ò lè cheat torí wọn ò lágbára àti cheat. Èyí tó gbé sílé gan wọn tí ìrókòdò tán. Kábèrè tí wọ́n fẹ́ lọ mú mi. Ẹ rí mi báyìí tó bá múra tán. Ẹ máa wo ẹ fẹ́ lè mọ size okó ẹ̀ nínú ṣòkòtò. Ẹ máa wo ẹ fẹ́ lè mọ size orí okó ẹ̀ nínú ṣòkòtò. Òyìnbó mélòó tí wọ́n mọ̀ dí gé ni. Bí Áfíríkà ṣe ń dóbò bó ṣe ń gédì, bí àwọn dúdú ṣe ń gédì, tí òyìnbó lè gédì máa dóbò bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n mọ̀ dí gé bí ọkùnrin Áfíríkà ṣe máa ń balance sí orí obìnrin tí wọ́n á dẹ̀ máa gédì. Láwọn ọkùnrin tó ti ru gẹdú lóko, láwọn ọkùnrin tí wọ́n ti ṣe conductor, láwọn ọkùnrin tí wọ́n ti ṣe oríṣiríṣi tágbára wọn ti wà. Òyìnbó mélòó ló ń lọ sí gym. Wọ́n ń ṣiṣẹ́ agbára. Táìmù òtútù yìí sí ẹ̀ ní rí wọn níta. Dúdú ló máa ṣiṣẹ́. Dúdú ló máa ṣiṣẹ́ jù. Ẹ̀ ní rí wọn ta. Dúdú ló máa ṣiṣẹ́ jù. Ṣé òyìnbó mélòó ló lè gé irú ìdí tí dúdú máa gé lórí obìnrin? Tí wọ́n máa gé dìbẹ́ ni wípé kíní òyìnbó mélòó ló lè gé dìbẹ́? Ẹ lọ jókòó báwo náà ṣe fẹ́ cheat. Why is it that black men kìnìkan ló ń cheat? Why is it that pé marriage? Ẹ lọ jókòó ara yín jẹ́. Ẹ lọ jókòó ara yín jẹ́. Àwọn tó ń fóyìnbó àìmọye tó wọ́n ń bá mi tán fẹ́ okó míì. Tẹ́ bá dẹ̀ bí wọ́n máa ní àwọn ò gbádùn okó yẹn. Ṣé báwọn dúdú wá tiẹ̀ sì ń dóbò 2 minutes wọ́n á dà. But ìtọ́ ẹ pé láàrin 2 minutes yẹn okó yẹn máa le gidi. Ẹ lọ ẹni tó bá ń dó òyìnbó ẹni kan bèè lọ yín pé ṣé wọ́n máa ń ní bí okó tí wọ́n ṣe máa ń le, ṣé bẹ́ẹ̀ ni okó àwa tí aláwọ̀ funfun ṣe máa ń le. Ẹ ṣé o gbogbo àwọn kinní tẹ́ ń rí tí mo kó wá pé kẹ́ lò ṣé bóyìnbó ló ní àwọn ríǹgì tó fi ń gbókó dúró, àwọn kinní tó fi ń dá ẹpọ̀n dúró, àwọn ríǹgì tó fi ń dìlé kinní omi tó fi ń dìlé àtọ̀ kó má bàa dà. Ṣé bóyìnbó ló ní, ṣé báwọn ló ń lò kókó wọn lè dúró, kókó wọn lè le láti dá àpọ̀ padà. Ṣé bí nítorí ìjẹkújẹ àti stress Naija ló ń jẹ́ kí àwọn èèyàn àwọn ọkùnrin wa máa ní problem yẹn. Ṣé báwọn náà máa ń sábà ní problem yẹn? Tẹ́ bá róríṣiríṣi gadget báwọn náà ń lò torí wọ́n ti mọ̀ pé wọ́n á tiẹ̀ tún máa sọ fún yín pé kò dìgbà tẹ́ bá dóra yín kẹ́ tó ṣe pé kinní. Àwọn ò believe nínú dídó lọ títí mélòó lóko wọn fi ń le. Wọ́n ń dákò. Ẹ má máa fi ara yín wé òyìnbó pé òyìnbó kì í wáyé èèyàn dúdú máa cheat. Bọ́lọ̀ ń ṣe dá wa ni bó ṣe dóbì ọkùnrin wọn ni. Agbára yẹn pọ̀. Agbára yẹn pọ̀. Agbára tó wà nínú oko dúdú pọ̀. Strength yẹn pọ̀. Efficacy yẹn pọ̀. Even oko àwọn dúdú tẹ́ bá ń wo film gan ẹ lọ wo tí ẹ bá tòyìnbó tó bá ń ṣe kò tiẹ̀ ní move yín bọ̀ nígbà tẹ́ bá rí oko ọkùnrin dúdú tó dúró déédéé àti ìdí obìnrin dúdú tó ti fi cream pa dáadáa tó ń do láti fùrọ̀ tó ń do látẹ̀yìn ẹ rí pé ìyàtọ̀ wà nú ẹ̀ pé funfun yẹn ò ní move yín kò sí bókó wọn ṣe lè le tó lè move yín. Kò ní move yín ẹ lọ àwọn tó ń wo ẹ lọ wo èwo ló ń move yín jù nínú àwọn fíìmù yẹn ṣé ti funfun ni àbí ti dúdú kò ní move yín rárá èwo ni kókó dúró síwájú ẹ lọ bá àwọn tó ń fẹ́ funfun wọ́n mọ nǹkan tí wọ́n ń wá ẹlòmíín fẹ́ security ni adẹ̀rọ̀ra secure rẹ̀ ó dẹ̀ ń dókúnta mo ní wọn lọ́wọ́ tó pọ̀ ẹ jẹ́ kí n filẹ̀ ẹ wo sabarikolo.com ẹ̀yin èèyàn ẹ lọ register ń bẹ̀ ti Nàìjíríà mo sọ pé ó ti ń operate ẹ lè download app yẹn from Apple Store or Play Store ó ti wà ẹ ti lè lò honestly ẹ ti lè lò sabarikolo.com ẹ lọ register ń bẹ̀ mo máa wá ṣe show ní ó di weekend kí n tó bọ́ síta ṣe show yàtọ̀ sáwọn show kéékèèké báyìí torí pé mo ń ṣiṣẹ́
global money transfer gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ transfer owó in tèmi ń lò nìyẹn +447483384584 in tí èmi ń lò nìyẹn tí ẹ bá ní problem pẹ̀lú wọn ẹ padà wá bá mi +447483384584 or 02085913111 02085913111 Lakem Beauty Empire gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra Brazilian gold Brazilian jewelries àti weave-on ẹ pè Lakem Beauty Empire sórí +447459887326 +447459887326 wọ́n ṣe 50% promo lọ́wọ́ ẹni tí tẹ́ bá fẹ́ rà ẹ rà lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ fẹ́ fóyìnbó ẹ think twice o tó bá ti mọ̀ wípé o mind oko fine bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé bóyá tó dẹ̀ nílò gbádùn oko mi débi tó máa cheat but the moment tó bá ti dóko òyìnbó tó lọ dó ti dúdú wàláì wàá cheat kò sọgbọ́n mo ní wọn lọ́wọ́ tó pọ̀ lọ́wọ́ mi oko wọn ò kí ń le dáadáa wọn ò kí ń dábàá dáko oko ti àwọn èèyàn dúdú wa wàláì ẹ̀ lè fi wé so bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá oko wọn wọn ò ní má lè cheat torí bí wọ́n ṣe dá oko fún wọn gan sensitivity yẹn ó wà débi pé number one ó máa wá òbò ni ibi tí ò wá níwà sensitive sí ṣé kí n sọ fún yín ó ní wípé tí wọ́n bá ń dóbò lọ́wọ́ oko tí wọ́n dá yẹn òun ló ń fún wọn ní time láti lè extend the time tí wọ́n lè fi dóbò pẹ́ díẹ̀ àwọn tí wọn ò dákó fún tí wọ́n bá ti wọnú òbò báyìí láàárín ìṣẹ́jú àáyá àtọ̀tọ̀ máa dà gọ́rọ́ yọ ni àwọn tó dákó fún ẹ rí pé tátọ̀ yẹn bá máa jáde máa ṣe ni ẹ rí ṣe rí ibi ẹnu ẹ̀ tó dàbí ẹnu ejò yẹn ibi ẹnu okó ọkùnrin tó dàbí ẹnu ejò yẹn òun ló máa ń fà tí àtọ̀ yẹn fi máa ń sín jáde but okó tí wọn ò dá àtọ̀ yẹn ó kàn máa ṣe ṣọ̀rọ̀ jáde ni bẹ́ẹ̀ okó tí wọ́n dá ibi ẹnu tó rọra curve ibi adíẹ̀ tó rọra curve yẹn òun ló máa ń fún ní òun ló máa ránjẹ́ kó jáde tẹ́ pé ó máa dàbí ẹni pé ó dẹ̀ bá ó jáde bó ṣe yẹ kó jáde bẹ́ẹ̀ okó tí wọn ò dá àtọ̀ kò sí nǹkan kan tó ń dá dúró àtọ̀ yẹn kàn máa ṣe rúrú ni àtomi àtàtọ̀ ló máa dàpọ̀ ẹ má fi okó àwọn dúdú wé tòyìnbó láyé ẹ má dẹ̀ sọ wípé nítorí ẹ̀ òyìnbó ò ní cheat kò lè cheat torí wọn ò tí ì lẹ́mìí àti dókan tán but ìdá tí Ọlọ́run dá oko ìdá tó ń dákó fún àwọn ọkùnrin wa sensitivity ẹ̀ ó wà lára pé a máa wá òbò ó dẹ̀ lè tètè túká sínú òbò bí ó ṣe máa ó dẹ̀ tún wá ní ibi tó ti máa ń ṣiṣẹ́ sí tó bá ń dóbò dídákó yẹn ló máa ń jẹ́ kí wọ́n kàn lè dúró pẹ́ díẹ̀ kí wọ́n tó dàmíra ó máa ń reduce ti dàmíra èmi ò ní parọ́ fún yín mo gbá research débẹ̀ ní ẹ̀yin náà ẹ lọ kà so ẹ má tanra yín òyìnbó ò ní cheat torí pé wọn ò lẹ́mìí tó fi lè cheat but agbára wà lára dúdú agbára wà nínú oko wọn ìṣọwọ́ tí oko wọn fi ń ṣe ó yàtọ̀ ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ẹni tó bá ń fẹ́ ìwé tó dẹ̀ ń fẹ́ security tó dẹ̀ ń fẹ́ pé bóyá kinní kan tó mind lọ fóyìnbó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ oko o fẹ́ oko gidi irú time tó tútù mú yìí oko òyìnbó ò lè ràn lọ́wọ́ yìí o ire o ó dàárọ̀ shabarikolo.com ẹ má gbàgbé àápàdé níjọ́ Saturday lágbára Ọlọ́run ó dàbọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ máa lọ gbá oúnjẹ 23 of this month ní local government primary school lẹ́gbẹ̀ẹ́ SOS village ní Sọ̀lọ̀ 60 and above àwọn màmá tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n lágbára láti ṣiṣẹ́ mọ́ àwọn ló ní oúnjẹ yẹn o àfiwọ́ tó bá fẹ́ kọ́lọ́run gba agbára lọ́wọ́ ẹ̀ ní kó má tí ì pé 60 kó lọ gbà o ó dàbọ̀ rice 10 kg àti òróró 5 kg òun lẹ máa gbà ó dàbọ̀.